Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. لك الأمد يا سلجود والمجد والعلا تباركت تعطي ما تشاء وتمنع إلهي وخلاكي وسؤلي وموئي إليك لدى الإعزار واليسر أفسع إلهي لئن جلت وجمت خطيئتي وفوك عن ذنبي أجل وأوسع إلهي Apa tó ga? Àwọn bí màá wọ́n ní ìjọba. Ọkùnrin yìí kí ló ń wọ́n bí màá kì í. Alàdá ó ti ń kí ọ tẹ́lẹ̀ mo ló ń gbà lọ. A máa pàdé ẹ̀mí yọ. Adúlá rẹ̀ ó máa gbà sí i. Shaytani rajim. Ẹ̀rọ kan yìí ẹ ṣe kásẹ̀ wá sí tó lọ. Bismillahir rahmanir rahim. Ẹ má jà á jà. Wabihi nasta'inu. Àwọn bí Rabbi zidni ilma. Àwọn bí ìmọ̀ ni wọ́n bẹ̀ wá ń sẹ́ nínú ọ̀sán yìí. Ní tọ́pìkì yẹn fi wá bẹ́ẹ̀. Àwọn náà kúrò yìí gbogbo bàbá yìí. Alhamdulillah. Wọ́n ní káwọn olóko fáwọn lọ́jọ́ ìtàwọn. Bẹ́ẹ̀ wọ́n sì fún wọn. Ẹ dákun ìfàmì ẹ̀tọ́rọ̀ lọ. A'udhu billahi minash shaytanir rajim. Bẹ́ẹ̀ àbá tẹ́nísì tó bá kí í tẹ́ bá dáhùn ẹjọ́ dìbò láti kí wájú Ọlọ́run. Bismillahir rahmanir rahim. Bẹ́ẹ̀ àbá kí ẹ̀ nísìnyí ó di mọ̀nàbìkì. Dáńbùlàní. Nasta'inu. Ọ̀rẹ́ mi dáńbùlàní. Rabbi zidni ilma. Àwọn bímọ wọn bẹ̀mí níṣẹ́ méjì. Náà. Ewo àtẹ̀wò Ṣé àwọn ọmọ ológun? ẹja jẹ fún ọkà máa lọ. Alákọ̀ọ́kọ́ Naam. Iṣẹ́ tí wọ́n bẹ̀ wá bí a jẹ́. wọ́n ní kí n narí tí bàbá yín fún yín. Bàbá tó bí yọ̀ Bàbá tó bí yín. ọ̀ bàtà wọn jẹ́ rí o. Allah. Àwọn bí màá ń sọ bẹ́ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀. Lórí àgbàlagbà rí táwọn ní bàbá yín jẹ́ kan. Wọ́n jẹ́ ká yé kó wà wọ́n gbé. Wọ́n jẹ́ kó orin kó wà wọ́n kọ. Wọ́n jẹ́ kéèyàn kó dùn bá sí. Àwọn bí màá ní ká sàlàyé bàbá yín Wọ́n fún ní á ṣàlàyé bàbá yín fún yín bí wọ́n ti rí sáwọn. ẹlẹ́ẹ̀kejì jẹ́ tábìlì wá sí yín. Naam. Wọ́n ní ká má jẹ́ kí bàbá yín ṣàgbákò látara yín o. La ilaha illallah. Ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pa máa gbọ́ nú ọ̀rọ̀. Kai. Ẹ má jẹ́ bàbá yín tara yín ṣàgbákò. Iṣẹ́ méjèèjì tí wọ́n ní á jẹ́nu. Tọ́lá gbáko tí ọbẹ̀ ní bọ́bá kú táwọn táwọn kó fún àwọn mẹ́lẹ̀ sáyé. La ilaha La ilaha illallah. illallah. Ẹnu kọ́ bímọ òun náà ni wọ́n dábì tí náà lẹ̀ lẹ́yìn ẹ̀. Wow. Tọ́tọ̀ rí Ọlọ́run. Bàbá ní bàbá yín bímọ púpọ̀. Ee. Ọ̀tẹ̀ lọ́rọ̀ àdébì mi. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi. Àdébì ní ẹbí mọ kọ́kọ́. Kọ́pọ̀ dáadáa. Òun fẹ́ kíjọ tòun Muhammad pọ̀ lálẹ́ kìí àmà. Ẹ̀yà àlè ọmọ àdébì ẹbí mọ tọ́pọ̀. Àdébì ló wúwẹ́. Sallallahu alayhi wa sallam. Báwo ni ṣe bá rí báwọn ọmọ àjọ tòun lọ́pọ̀? Àwọn ni wọ́n tọ́. Sallallahu alayhi. Bàbá yín tẹ̀lé sínú àdébì lè bímọ púpọ̀. Ẹ máa tó torí pé wọ́n bímọ ní fún àtàgbàkọ̀ sàlẹ̀. Ẹ má jọ jẹ́ bẹ́ẹ̀. Ẹ má jọ jẹ́ bẹ́ẹ̀ o. Torí pé oore tí bàbá yín ní kò lè kárí yín. Bẹ́ẹ̀ni. Ilé ò lè kárí yín. Owó ò lè kárí yín. Ilẹ̀ tó ní ò lè kárí. Aṣọ rẹ̀ ò lè kárí yín. Mọ́tò rẹ̀ ò lè kárí yín. Akramakumul karim. Wọ́n dàgbà táwọn náà ń bẹ láyé tán mójútó yín báyìí ìfẹ́ wọn sí yín ò lè kárí yín. Kò lè kárí yín láíláí. Subhanallah. Ẹ lọ sọ̀kan. Ẹ ṣọ̀kan ni o. Ẹ má pè é lọ́tọ̀ọ̀tọ̀ o. Nítorí pé
àyè tí bàbá tó bí yín wà ní sèkì ọba sàdúrà yóò sí yọ̀ọ̀sẹ̀ ọba sípè yóò sí. la ilaha illallah láàyè tó wà. ẹ sì gbọ́ dáadáa náà ẹni ọlọmọ kàtọ́ darí ẹ dàgbà ẹ dẹ́ sáwìí díẹ̀ aláròye àti bẹ̀yìn fa àti bẹ̀yìn fa yọ padà yíwọ́ bẹ̀ tí bá bọ̀ àti yíwọ́. bẹ̀yìn fa bí ọba wẹ̀ máa. أعوذ بالله من الشيطان الرجيم tí wàá sí bá wá ní ọwọ́ ẹ̀rọ àwọn bímọ lọ́bẹ̀ wá lónìí. àwọn wọn bẹ̀ wá lórí. بسم الله الرحمن الرحيم alright وبه نستعين رب زدني علما. ẹ wọ́n ń bọ̀ láti Maka wọ́n pàdé àwọn ará lórí lọ́wọ́ wọ́n ti há ìyá fún láyọ̀ aláàbàrà táwọn ṣe tẹ̀kù lọ́wọ́ ẹ̀ ń ṣe bísíǹsì lọ́wọ́ wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́. àwọn yẹn dákú ọbẹ̀ ẹnu sí màmá ó gbé nǹkan fún wa ẹ bá gbé fún wa mi àbúrò tiẹ̀ náà yọjú ẹ dákú èmi náà fẹ́ràn yín sí màmá ìyá kẹ́yìn náà nìyẹn ó gbé nǹkan fún lọ́tọ̀ tèmi àbúrò tiẹ̀ náà tó yọjú wọn náà tó fẹ́ràn sí màmá yìí tèmi ẹ̀gbọ́n wa àgbà yọjú wọn náà fẹ́ràn sí màmá yìí tèmi tèmi ni ọwọ́ ọkọ̀ kálukú sí i láyé kí n má bàa gbàgbé. wọn gbé ti kálukú fún yàrá lọ́tọ̀ọ̀tọ̀ ti lágbájá ni tí lágbájá ti nàmá tọmọ rẹ ní fún ọ ni. bí wọn ti jíṣẹ́ táwọn ọmọ bá fi ránṣẹ́ sí ọ láyé náà wọn sì jíṣẹ́ tẹ ẹ bá fi ránṣẹ́ sókè ní sàrí ló kọ kálukú lọ́tọ̀ọ̀tọ̀ láì dá ìfọwọ́. kẹyìn àwọn ológun ọmọ gbọ́ ẹ̀fí ọwọ́ sí ẹ mọ́ èdè wọn. ẹni bá fi bàmí ránṣẹ́ sókè ọ̀run wọn jíṣẹ́ fún wọ́n jẹ tiẹ̀ náà ìbò ló kọ. ẹni bá fi ọba fi dòun ránṣẹ́ sókè ọ̀run wọ́n jẹ tiẹ̀ náà. wọn tẹ tiẹ̀ náà ló kọ rẹ. bẹ́ẹ̀ ni àwọn tí màá fi bàmí ránṣẹ́ àwọn ẹlẹ́rìí nǹkan mẹ́ta yìí lọ́dọ̀ wọn. Náà. àti kíni àti kíni. alákọ̀ọ́kọ́ Náà. àwọn tí màá jà sókè. bẹ́ẹ̀ ni ayé àjọ para wa. wọ́n ègbó kulẹ̀ tẹ́lẹ̀ omi ti lé ní. ṣé ń dára di ìbílẹ̀ yìí. ìlà kọ́kọ́. ayé àjọ para wa. fún ọkọ kẹ́mi sùn. èyí tó ń bàbá tó lógún tè dálẹ̀ ṣé ìgbàlẹ̀ lọ. wọ́n tó jò mọ́nà máa mọ́ra tiẹ̀ náà. máa múra tiẹ̀ náà kalẹ̀ kó ti dógún ẹnìkan wọ́n ń sí tiẹ̀ náà. ẹlẹ́ẹ̀kejì tí máa bàbá kó rẹ́sẹ̀ sókun sáré náà bàbá yìí bàbá ó gbẹni tí tọ́ba ti lè lásọtán ọ̀rọ̀ àsọtán àsọtán fún ọmọ ológun. wọ́n sì máa lásà alẹ́kọ̀ọ́ sẹ́ni tó wọ́n ní sọ̀rọ̀ sí. bẹ́ẹ̀ ni wọ́n sì gbẹ̀rù ẹ̀ lágboolé gan ọmọ ìyá rẹ̀ gan sáfù. yóò sọ fún wọn yìí taba ti débi ọ̀rọ̀ ẹ sábọ̀rọ̀ sí ilẹ̀ èmi ni ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ dáadáa ni ẹ máa wù mí rà wọ́n ba ayé ẹ̀jẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ wa o. ẹni bá lásọtán ní ẹ̀kọ́ lọ ti bọ̀ ní. lọ́ọ́ gbẹ́lẹ̀ orí mọ́lẹ̀ fa ẹ méjì lè lùbà pílíìsì. ọkùnrin yìí bí bá ti rí wá gbé ẹ máa lọ lé èwo kò fi káwa rí. أكرمكم الكريم. alásọtán alásọtán ní ọmọ ológun báwọn bá sàsọtán báwọn aṣáájú rẹ tọ́sí báwọn ti bọ̀ ní. tó ń sọ fara lé wọ́n jíṣẹ́ rẹ̀ fún bàbá rẹ̀ tí wọ́n ń bẹ̀rù ẹ ládùúgbò wọ́n jíṣẹ́ rẹ̀ fún bàbá rẹ̀ ń sáré. ó jíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ọba ti dá tó lágbájá ló fẹ́ yẹrẹ bẹ̀yẹ ó fẹ́ nù rẹ̀ ó fi bẹ̀yẹ jẹ́. ọ̀dẹ̀ tí wọ́n gbàjẹ́ ló yàtọ̀ wọn náà lọ rí mọ́lẹ̀ o má sàsọtán mọ́ ó di méjì ẹlẹ́kẹta ẹjá sọ kẹta ẹni tó gbọ́ tó bàbá kò ránṣẹ́ sókun sáré lọ́nà wo ẹni tí ó tẹ̀lé ìwé àwọn Yorùbá pé àbí ọ̀rọ̀ àwọn Yorùbá tó wá tàǹdì lórí kó ẹ̀ wọn pa. Yorùbá lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní Yorùbá ọdún àmọ́ ọ̀hún. ọjọ́ lè lóògùn ìdí ń pààyàn nísìnyí ọjọ́ lè lóògùn kó rí yàrá nù. kí ni. Yorùbá ọdún. bẹ́ẹ̀ ọba rí yàrá yìí máa ń pààyàn. lọ́lẹ́ ra andrew liversalt. lọ́ra tuntun mi. bí ẹ bá ṣe kọ́ ní amámu èyí tó máa ká máa mú wọn òun lọ yára jù. Òun bẹ́. àdìmọ́nu ó yára bàjẹ́ bọ́ ọba ti lò báyìí gbogbo tí ọ̀dà ti bẹ́nu rẹ̀ ó sì yá dànù àmọ́ bàbá mú ní ọ̀dà kúrú àkọ́kọ́ tọ́wọ́ ìwà mọ̀ ọ́lá ọ̀kan nù. àmọ́ ní ìsìn bọ́wọ́ yìí. àtiwọ́ àtẹni ọ̀tà fún ọ. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين. ẹnìkan wá ń bẹ́ẹ̀ mú ayé ọlọ́wọ́n ní jésù rẹ̀ yẹn ọmọ ajá ìbàdí. àmín.
ẹ̀ tọ̀ ní sọ̀rọ̀ ikú nìláyé. ẹ dákun ẹ sọ ta ló ń tọ̀. gbogbo ẹtí wa máa tẹ̀lé ìjáde pé ìyá mi ti ju àgbà mi. nínú àná ti kú yìí ń bínú lọ́wọ́ wo ètí bẹ́ẹ̀ títí ń kìlọ̀ fẹ́ni tí ń bọ̀ wá bẹ̀bẹ̀. ìmọ̀mù lọ ṣáájú àti dàdá nìkan ń bọ̀ wá bẹ̀bẹ̀ lé wọn. Abdulrasaq. Aláàjì ẹ ṣàgbọ́ tèmi náà àtẹ́wọ́n yìí tí mọ̀ ń tẹ̀ ń bá bọ̀ wá àmọ́ báyìí bọ́ọ̀lù àmẹ́ta àjà sílé wa ni gbogbo tálájì bá dé látàrí kìámà káwọn alájà tẹ̀lé tí wọ́n á kọ́yàn lọ́wọ́ ní nígbà mo wíwù. Bàbá ẹnì kò sórí ibú tó tọ̀ wọ́n láyé. ó ṣe rí ibú gbọ̀n ó tún ba sẹ́ńgìdì àwọn ọmọ. gbogbo ẹtí máa gé bí bàbá mi bá tò ní ọ̀rọ̀ àìní kiri bí ìyá mi tò ní ọ̀rọ̀ àìní ká ẹnì kò sórí ibú tó. ó ṣe rí ibú táwọn ọmọ tí ó tọ́ àwọn ọmọ pín. iṣẹ́ táwọn òbí máa rẹ́ mi sí yìí. iṣẹ́ tí wọ́n ní ajẹ́ fún yín lù ó ṣe ń gbọ́ lágbọ́wọ́. wọ́n ní kí àwọn olóògùn ẹ̀ lọ sọ̀kan. wọ́n ní ẹ ṣọ̀kan ni o. kẹ́ má fà wọn ní pọ́blẹ́mù. ẹ má bá wọn sọ̀rọ̀ o. ẹ má dààmú ará àdúgbò. kẹ́yìn ojú bàbá yín ṣe tọrọ pọ́pẹ́ láyé ó sì rí nǹkan rí. ó sì rí nǹkan rí gbé. kẹ́yìn rẹ̀ náà ṣe tọrọ. Allah torí bàbá jáde bàdé kú nísì ọ̀sẹ̀ tó ti bàbá àbáyọ lẹ́yìn àbí wọ̀nyẹn. ọ̀sẹ̀ ni ó lè bọ́ sọ̀yẹ. àdúrà ọ̀la yẹ wọn lẹ́yìn òsì lẹ́nu wa ẹ̀yin ọmọ yìí lẹ́yìn kí bàbá yọ lẹ́yìn. bẹ́ẹ̀ ni náà. Subhanallah. wọ́n bímọ èyí ò túmọ̀ èyí sẹ́yìn. ò túmọ̀ sẹ́yìn. àwọn ọmọ níláárí kò túmọ̀ sẹ́yìn. kò túmọ̀ sẹ́yìn bàbá. tẹ̀fútù gbogbo ẹni bá ba rẹ̀ bá kú àbíyá àwọn ní káwọ́ òun lánàá ogún mẹ́wàá tó ọba sira wọn. ọba sira wọn gbọ́ tí o ti ṣe àwọn ní òfin tíwájú tẹ̀lé wájú pàkọ́ tẹ̀lé pàkọ́ tí tó tẹ̀lé. wọ́n ní bàbá yìí àbíyá yìí wọ́n ní lẹ́yìn pọ̀ dédé yìí. àfi ká tó ìwọ ológun ọdún. sí bẹ́ẹ̀ bá sira yín gbọ́. bẹ́ẹ̀ bá sira yín gbọ́ tẹ̀ ń tẹ̀lé ayé bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn pọ̀ dédé yìí ká tó ìwọ ológun ọdún. ká máa wò lọ láyé láyé. ọdún mẹ́wàá mẹ́ta ń bá gbé. bẹ́ẹ̀ni. káyì tí ọba tí wàá bàjẹ́ mẹ́wàá kìíní mẹ́wàá kejì mẹ́wàá kẹta kò lè bàjẹ́ mọ́. Allah. ojú bàbá yìí ṣe tọrọ kí bàbá yìí ti rí. ó ṣe tọrọ. àmọ́ kẹ́yìn. ọkẹyìn bàbá o ẹ̀yìn náà níṣẹ́. sẹ́yìn bàbá yóò sì bẹ̀ lọ́wọ́ kékeré kẹ́yìn tòun náà ò ní báyìí. ìwà tí ó jẹ kẹ́yìn bàbá yóò sì tọrọ àwọn bí màá ní kí sọ kọ́ lọ́wọ́ àlùwọ̀ yìí o kẹsìrà yìí lọ́kàn kálí gbọ́dọ̀ kẹlẹ́ tọ́jú àforíjì tẹ́lẹ̀ pọ̀ ní tọrọ lọ́wọ́ ní sàárà àforíjì lọ́ tọ́jú ẹ̀ kalẹ̀ tọ́lá gbàgbọ́ kan bẹ tí o yé wa àwa kan sí ní Yorùbá ìyá tó fọ́ lásìkò yé àdájá ìyá yìí. ọmọlókùnrin òun ọ̀bù. ọmọlókùnrin. bẹ́ẹ̀ bá pawọ́ bí òkú náà lẹ́ múra sí fóònù. àwọn ẹgbẹ́ ní pé ìjà má wà lónìí wọ́n ti wá sínú ẹjọ́ dọ̀la ẹni tó ti kọ́ iye tí ó gbà kalẹ̀. ẹ dákun ẹ bẹ́ẹ̀. الذين كفروا وماتوا وهم كفار. Aliyuma Nabi Muhammad. Baba jai badi baba dada. bàbá dáadáa ni. Gbogbo yìí wa yìí náà wọ́n bí. bẹ́ẹ̀ni. Isa yìí nìkan. ẹ̀yin nìkan kọ́ ẹ̀yin nìkan kọ́ bàbá kú fún. Wọ́n ṣe bí débi pẹ̀lú wọn ti pàdé. Wọ́n ní kí mi ní kí ọmọ tá a bí. rárá o. Ọmọ gbọ́dọ̀ fún alùpùpù alẹ́ pọ̀. bẹ́ẹ̀ni bí àbá ti wọ́n ti rí nù. wọ́n ti rí nù. Gbogbo yìí ìyá tẹ̀ ma gbọ́dọ̀ fún alùpùpù alẹ́ lamọ. gbogbo yẹn yìí la Ẹ lọ fọkàn yín balẹ̀. Ọlọ́run fa ayé àtàlẹ́ gama yé dùgbẹ́ fún yín. àmín àmín. ẹ̀yin gbọ́ láfàlù Kùránì. Tẹ̀ ma gbọ́dọ̀ fún alùpùpù alẹ́. àwọn bírákẹ́tì ẹ̀ o. Ọ̀rọ̀ kan ní n bá lọ tó káwé yẹ kan tó rọ́ọ̀lù. bẹ́ẹ̀ni bàbá àwọn ọmọ olóko dira wọn mú iṣẹ́ méjì tí wọ́n rán wa sí wọn. Àwọn bí màdánà mi sí. tá à ń jẹ́ fún wọn lọ́wọ́ nù. Ẹ lọ sọ̀kan. wọ́n ní ẹ̀ ṣọ̀kan. Torí gẹ́gẹ́ kan bẹ láàrin àwọn Yorùbá tá à ń sìn nílùú. Àwa là ń fojú èyí tó ga. Ọlọ́run ò fojú èyí tó ga. torí bẹ́ẹ̀ lọ́dún táńtẹ̀bù dàrú lọ́dọ̀ Ọlọ́run. Àgbà lọ́kùnrin ni. Àgbà yẹn lóbìnrin nu. àmọ́ kẹ̀kọ́. ọkẹ èwo tún lẹ̀gbọ́n sọ yàtọ̀ síra wọn ni. ọ̀tọ̀ làgbà ọ̀tọ̀ lẹ̀gbọ́n. Alájà ti sọ wà láyé. Àgbà ọ̀tọ̀ ẹ̀gbọ́n ọ̀tọ̀. ẹ dákun ẹ ṣàlàyé ẹ̀ ká lè máa lọ. Ẹ dákọ̀ ànábì Ọlọ́run tó sàgbà ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Àgbà ní gbogbo àmọ́ ànábì lẹ̀gbọ́n. ẹ̀mí yóò tún kù sí i. àmín. gbàrà Ọlọ́run. àmín. Ta ni ó dé yẹn láàrin tí ó sọ gbóyin dé yẹn òun lẹ̀gbọ́n. òun lẹ̀gbọ́n tí ó gòkè tí ó bára yòókù gòkè. tí ò ní pẹ́pà tó ń ṣe wàhálà ta lòún rí èyí rí yàngbà náà. Ẹgbẹ́ náà bá wá fàyọ ní ọmọ ajá ìbàdí. Ọba ni mo sọ yín lẹ́yìn. Wọ́n kọ̀ntúrà sí kì í. Ẹ gbà bóun lẹ̀gbọ́n o. ẹ gbà bóun lẹ̀gbọ́n o.
Ó ti rí inú ẹgbẹ́ fún ẹ má ṣe ra yín lé sí. Àwọn adọ́rọ̀ dúró de bí ọ̀bọ wá dé àwọn àdìsẹ́ kan. Èmi kọ́ ní ẹsẹ̀ bẹ́ẹ̀. Èmi rẹ̀ yí ọdún èrí ọ̀kẹ́ pa ọ́ ni. Ilé ìkàdé ọ̀padà fún sí ọjọ́ kọ̀ọ̀kan. Subhanallah, subhanallah, subhanallah. Akramakum al-karim. Dákun farabalẹ̀. Yóò la ayé ti ilẹ̀ Yorùbá alájí wa sọ̀wọ́lá tàbí bàtàrà wa jẹ́ mi. Àdá ayéètì ni wọ́n bá dá abẹ́ nìkan wà bàjẹ́ fún. Ìdá ń pè lórogún nù kò sí tíjọ́ orogún lọ́wọ́ ń dẹ́kun orogún àgbákò yóò kìí sí orogún gẹ́gẹ́ kọ́ làgbákò. Àwọn ìyá tẹ kó bẹ́ẹ̀ làgbákò. Ókè àwọn ìyá. Gbogbo ìjọba ti sí mọ́ ìdára rẹ̀ orogún ni. Lágbájá lọkọ wọlé lágbájá lọkọ bímọ ọlọ́ba lọ́mọ àbí kẹ́yìn lọ́kọ̀ dé yẹn kó. Ẹ̀yin àwọn àmọ̀ sẹ́ńtọ́ ọlọ́run tó ní àkókò yìí sí. Òun náà wá sọ gbọ́ àwọn yòókù dé náà wá sọ fún wọn dé yẹn. Àbí mo sì gbà. Bẹ́ẹ̀ni náà. Ẹ wo nọ́mbà tá a lọ bí Yusuf wà lọ́mọ nínú ọmọ Yakubu. Ẹ wo nọ́mbà tó wà. Ẹ wo nọ́mbà tó wà nínú ọmọ Yakubu. Ọ̀ọ́dẹ̀ náà sọ gbogbo wọn dé yẹn. Àwọn ìyá tí wọn kọ̀ lọ́sùn ẹ gbọ́dọ̀ gbà. Ẹ gbọ́dọ̀ gbà. Ọlọ́run mọ̀ ní pọ̀tọ́ yìí dàsó sí ọmọ inú yín lẹ́wà parẹ́ dé yẹn. Aba kó àgbákò bá Nabi Yusuf. Ẹ jọ̀ọ́. Akramakum al-karim. Ẹ ń bọ̀ abájá ìbàdí. Ẹyin tẹ́ dàgbà àgbà gbẹrú yín dáadáa. Ọlọ́run lọ́mẹ̀gbọ́n o. Ẹ tó wá fàyọ kó lẹ̀gbọ́n láàrin tó bá pè léèyàn ẹ gbárùkù ti tìyín nù. Tìyín nù o, ògo lé tìyín nù o. Ògùn náà lé yín nù ẹ má sọ sómi o. Má jẹ́ àkìyá kan pé ọ̀ka ẹ̀kọ́ Ọlọ́run àbẹ̀tí dídì. ọ̀dìpọ̀ lọ́pọ̀lọ́ tó wúlò ọmọ nù rẹ̀. Ọwọ́ ń sáré tẹ̀lé. Wọ́n lọ lọ dúró de wọ́n lọ wá kọ́ Wọ́n lọ wá kọ́ tẹ̀lé. wọ́n lọ mú àgbàṣe wọn lọ fún mọ́ wọn mọ tẹ́ ẹ̀kọ́ máa ránṣẹ́ ọmọ ara wọn ọmọ gọ̀ọ̀kì ọjà bí yàrá gbà á ní tọwọ́. Súnmọ́ bá yẹn bá sọ bẹ́ẹ̀ sọ fún màmá kí màmá ó níyì ẹ̀ẹ́kẹ́ ń tó wọn lọ́nu. Ẹ̀yin kọ́. Wọ́n bá ya wèrè mi náà ní màá gbé tàbí kí ṣe wọ́n ṣe wèrè tó pè léyàn ẹ̀jẹ̀ tó ti dà mí. Allah. Ẹgbà fún mi tí kálukú fi ń dóògùn fún lónìí. Àfáà yìí Èmi tẹ̀lé yín. bàbá kan níyàwó méjì àti sàwùsù náà. A ti ṣe eré ẹ̀ náà lakọ́nà àti ké. Innal-ladhina kafaru. Ẹ̀nà lórí tó kiri wọ̀ náà. Jazakumullah. Ẹja kí wọ́n ń kiri. Innal-ladhina kafaru. Àwọn tó jẹ́ kèfèrí sábà pè é ní kèfèrí. Náà Kèfèrí. ẹni tí ò kírun kọ́. Ẹni tó kiri nìkan kọ́. Ok. Àyìnbáyà lomi tó kírun kókó rà wọ́n irí ìrùn gan ni yóò tó kú sí. Ok. Àwọn tó bá dálì kí á mọ̀ kò ní balẹ̀ láàrin àwọn kírun. Yé. Ọlọ́run o. Àyìnbáyà tó kú sí Màdínà tó sẹ́yìn ànábì. Tó bá dálì kí á kọ́ bara wọn nù náà. Yé. Wọ́n jọ kọ́ wa ní jọ ni. Àwọn wá ní kèfèrí. Ó kú rí o túbọ̀ sí kọ́ wà lìjẹ́ náà. Tọ́lá jẹ́ kú rí àdúrà ni. Ẹ̀mọ́ yóò tọ́lá lágbájá fọwọ́ rọ ní kú yóò gbé wà lìjẹ́ Yóò náà. gbé wà lìjẹ́ náà. Ya subhanallah. Ẹlẹ́mi ò ti sàárẹ̀ fún akọni jẹ́rí ìkànnì lọ tí èkú ọlọ́wọ́ sí ní àlìjẹ́ náà bó ti lálà sí kú. Ẹlòmí àsìkú sẹ́rí ẹ̀kan ọlọ́run àní mọ̀tẹ́wọ́ gbà kí lọ́kàn. Innal-ladhina kafaru. Wọ́n ní àbá ti bá ìmánì lára rẹ̀ tá àbá ti bọ́ ọlọ́ọ̀ Tá lára a bá ti bọ́ lọ́run lára rẹ̀. rẹ̀. Ìbéèrè ni ọ̀. Sọ̀npọ̀. Kílódé àfa Bàbá. ọgbà gbé ìtọ́sẹ̀lẹ̀ bá dẹ̀ láti yà. Ọgbà pé òye. Mo ní bá wí. Náà mo rántí ẹ̀. Alájà ti sọ wà náà. Bàbá kẹlẹ́ wa bá mi ní àfọwọ́ àṣà. Ó lọ ẹ̀dá kò fẹ́ gba nọ́mbà yìí. Bẹ́ẹ̀ni, wọ́n sì fún un. Kọ nọ́mbà fún un. A pariwo àṣìṣe nínú Ramadan báyìí. Lọ́ba dé. Ó bá bá mi lóun tẹ́ tàbí sí. Ó ní bàbá kí ni kàmá ń ṣẹlẹ̀ sí o? Òun ti ná ọdún ológun ó wà láàfọ̀. Ọ̀rọ̀ náà bá yọ ẹ̀. Òun ti di gbèsè. Gbèsè ti ṣe. Ìkàjọ abẹ́ tá lọ́wọ́ báyìí. Kí ni kan náà? Ó bọ̀ bá ti sùn ọmọ alálàkọ́ máa sáwọn ládàlejò. Bọ́n bá sì dájú pàdé wọn bẹ́ẹ̀. Bọ́n bá sì dájú wọn bẹ́ẹ̀ kékeré nínú ìpinnu. Muhammad Rasulullah. Ayé tẹ̀lé ọ lóòótọ́. N mọ̀ lọ́n gbé lẹ̀ sọ́bẹ̀. Nsọ́lé tó gbé. Ọba wọlé àwọn yàrá wọn dáná. Àga òsè jòkó. Mo ní yóò nà lówó. Wọ́n ní gbogbo ìjọba náà kó káàdùn asáni gbà wá pé àmọ́ kì í ti yà. Èyá wọ́n bá ìṣiṣẹ́ ni. Sẹ́yìn rẹ̀ sáni bá a ṣe bàbá mú lápò ara mi. Bọ́lọ́ra ní divorce. Ogun odó. Bàbá fi gbogbo lé àràkàrà sí èsì. Wọ́n wọlé ìjọ dọ̀tọ̀ra. Ìwọ bẹ̀rù o. Tilẹ̀kùn ní o. Ó dọ̀tọ̀ra. Ọ̀dọ̀ tó gbogbo lé rẹ̀ fọ̀ dáadáa. Wọ́n bí yàrá yà àwọn àdáhùn. Àwọn ayé bí ní bọ́sí ti pa wọ́n. Àfa Ayé bẹ̀rù bí ní bọ́sí. ọjọ́ kìíní ọ̀dàlà ọ̀sẹ̀ kan ọ̀dàlà ọ̀sẹ̀ méjì bàbá wa bá mi lọ rí
hali kɔlɛ bɛɛ de wulu sɛ o wa dala kɛ o wusu fɛ olu ti bɛɛ jɛ nin ko a ye kɔ damu de edun ne kun tusi. Wọ́n lọ da imani padà sẹ́ni rẹ̀. Wọ́n lọ sọ yẹn ti kàlùkàlù báwọn ti ń jẹun. Kò sí ayé kan kí. Ayé kan ló ti gbàrà wọn. Ayé o. Ayé ń da. Fọ wọn kù sí. Alájà àti sọ̀wọ́ la. N bọ̀ làwọn àjẹ́ kù sí lẹ́yìn. Wọ́n ti lámọ́lẹ̀ àjẹ́ bọ́lẹ̀ kù sí. Níbo àwọn àjẹ́ tètè yàn lè. Wọ́n ti gbẹ́ yẹn la. Àwọn tẹ́yìn pálẹ̀ o. Àwọn dáadáa sẹ́ wọ́n kù sí. Níbo wọ́n wá. Ẹnì kan kò wé kánjú ni mo wá rí ẹ̀rí. Ó ní kánjú nǹkan lọ. Ìyá àjẹsáfún kìkì náà fà. Ìyá àjẹsáfún gbọmọgbọmọ. Sẹ́ni pé kánjú kan lọ. Àwọn àbá wa alájẹ àwọn. Ọ̀nà mẹ́ta mo ti mọ̀ kókò sí nǹkan tí jáde mọ́. Lọ́nà wo àtọ̀nà wo. Alákọ̀ọ́kọ́ njọ́ táwọn Boko Haram kó àwọn ọmọ abẹ̀rẹ̀ tá kó wọn lọ àwọn iléèwé wọn wá ní kí gbogbo àwọn sọ́jà wọ́n ti ní interstate sọ́jà Kwara sọ́jà Ọ̀yọ́ sọ́jà kìlẹ̀ mo wá nínú sọ́jà kan ẹ̀kọ́ kan ṣé báwọn obìnrin wọn kú lọ àwọn ọmọbìnrin tó dùnkún ẹ̀yẹ ló lànà ẹjẹ́ àwọn àjọ jáde ní interstate àjẹ́ Ìlọrin àjẹ́ Ìbàdàn àjẹ́ Èkó àjẹ́ Oǹdó kó ṣe ní interstate wọ́n ní gbogbo èyí sọ́jà ẹ̀ padà ẹ̀dá wa dábẹ̀ o. Irọ́ àwọn àjẹ́ bẹ̀rù wọn. Ẹ̀rí lọ ẹgbẹ̀rún mọ́ gbé ọ̀kan. Wọ́n bẹ̀rù èké. Alájà ní sọ wàhálà ọtọ́ ní kòkòrò kékeré kan bẹ nígbà wàhálà wọn ní coronavirus wọn ní ká máa lo ìdánu bíi ìdíra kó Àwọn àjẹ́ náà bá tó lò. àwọn àjẹ́ náà bá tó lò. Lájẹ ní tẹ̀lẹ́yẹ. Ní ntẹ́ mo tẹ́ sọ ẹ nù. ṣé kí ni ọlọ́ọ̀tẹ́ yà kó. Èyí lẹ́yìn ẹ lọ yẹ dá ìmọ̀ ní ẹ padà sọ̀rọ̀ Ọlọ́run ní sẹ́ńtì ṣe fún ọ. Bẹ́ẹ̀ni ká bá lé kóòlù mẹ́mẹ́ nǹkan halẹ̀ ẹ̀rọ ni. Ìyẹn halẹ̀ ni Ẹni tí ọmọ bó ti wáyé. ọ̀ságbá lọ́wọ́. Yóò dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yọ́ lónìí náà. ń dààmú yín. Ọ̀jẹ̀ nílá nílò ní ìgbòkun ṣiṣẹ́. Èmi gbogbo dáná mi bá palẹ̀ ní stéèjì ní Ọgbà olóògùn. ayé ní sọ́ọ̀lù ní. Kí ló sí kan fún òsì náà? Ayé ti ń sọ Ó ti ọ̀pá òun bí kìtọ̀ gbogbo tó bá ọlọ́pọ̀ fẹ́ nìkan ẹni tó kọ́ fún ọ̀pá aṣọ lòní. Òun fi jẹun ní ìkírọ̀ kan ọmọ ọlọ́mọ ọmọ ní yó. Ìwọ́n tó lè bá gan ọ̀dà fún ọ̀jù lò. Bẹ́ẹ̀ ni náà, èyàn bẹ̀rẹ̀ lájẹ omi mọ mẹ́rin ẹ̀gọ́ dá fún bẹ̀ ní fagbó. Ó ti bẹ̀rẹ̀ lájẹ. Ẹni bá ti jẹ́ gèfèrí bọ́ọ̀ bá ti rí ìmánì tí ìmánì ọ̀bá ti sílára gèfèrí ni ọ́ tọ́ọ̀ bá ti gbà kọ́nà lórí ṣèǹkà fún ọ. Ní ìṣẹ̀lẹ̀ bá ń dùn fún ọ̀pọ̀ láwọn ọ̀nà ní bẹ̀bẹ̀ bọ́bá kú díẹ̀ káàtó Ọlọ́run bì kan pé ó ní má àsán bá kàmí àsán mọ́ wòlé ká gbogbo tó bá tọ̀ lọ́ dáadáa ìbẹ̀ Ọlọ́run ló ń ṣe wọ́n má àsán bá kàmí sèyí àti nfọ̀dé nàfsíkà bí nǹkan rẹ bá yíwọ́ fura sí rẹ̀ Kóra rẹ̀ wo ni ìwọ náà dá náà? ọ̀sọ̀ fáyé ń ṣe ọ́ ó kò fura sí Fura rẹ̀. sí rẹ̀. Kíní kan bẹ tó ń ṣe tí ọ̀pọ̀ ọ̀la mú. Olórin tọ́lọ̀ bá ní ká yọ gbà fún lánàá tó di kọ̀ gbà fún wọn lónìí jẹ́kì ara rẹ̀ Lọ́lẹ̀ kóra rẹ̀ wò. kí ló ṣe fọlọ́ ti dùn ọ lọ. Kí ló ṣe lánàá débi ń gbà fún ọ? Kí ló wá ṣe lóde dé padà? Ìlà rẹ̀ wò. Kí ló ṣe. Ìwọ ò ní ìdásẹ̀ ń wo nǹkan fún ọ. Gbogbo tí lè kọjá ni ọmọ tàtó ọba wà lẹ́gbẹ̀ẹ́ wọn sáà tábà tí ń tu èrò tó palẹ̀ mọ́ o ti sàgbà kò fún ẹ. Ọ̀daràn fúnra rẹ̀ nù bẹ́ẹ̀ bá ti kùnrin lọ́wọ́. Ọgbà fẹ́ẹ́ gbé ka kó dé yẹn rí. Wọ́n bá ti pè wọ́n ẹpa náà. Kọ̀sọ́nà rẹ̀ o ti sàsí rẹ̀. Wáò, dọ́bù wáò. Wọ́n ṣe sáfù sáfù wọ́n sì kọ́ nílé kọ́ àwọn kékeré wáyà á máa kéwù àbáyé máa kéwù. Láago mélòó? Gbèrè kọjá rẹ̀ ń ta. Ọ̀jẹ̀ náà mọ̀ ọ́. Wọ́n lábẹ́rẹ́ ẹjẹ gbàdé ẹjẹ afẹ́rẹ́ kéwù alọ́ kéwù náà. Ntọ́ pa. Bọ́dà bọ́dà yóò kọ́ ní kìlọ̀ kìtì. Bọ́dà bọ́dà kò ní kí respect Ọlọ́run. Respect yẹ. Wáò. Kí là ń ta? Ẹ wá lọ́jà yóò tà mọ́lẹ̀ yìí. Ẹ ló ti jọ àgbákò mẹ́ta ní sẹ́yìn olóyè ní bísíǹsì. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀já sọ mẹ́tẹ̀ẹ̀ta òun ká Ẹ jẹ́ lọ́wọ́ kàrí ẹ dá wọn lóhùn. Bẹ́ẹ̀ kọ́lá bẹ́ẹ̀ ntọ́ wa ń sọ́ọ̀bù tó bá ti lè pèrú kan. Onítajà mọ́. Yóò lé ipò sọ́ọ̀bù ni. Bọ́dà bọ́ ngò ní kí. Ani bada salati bọ́dà bọ́ ngò ní kí yọ respect irú. Bẹ́ẹ̀ni. Wọ́n kí òun lẹ́gbẹ̀ẹ́ tí èyí ń gbẹ́jọ́ ni. Ẹ ń gbẹ́jọ́ sí ẹ máa rí ìgbàgbọ́ ní. Wọ́n máa rí lẹ́gbẹ̀ẹ́ sáré ìgbàgbọ́ sẹ̀ wọ́n. Ẹ wá lẹ kọjá kalẹ̀ ọjà yóò Ọjà lágbàdà. yóò ṣe tà. Ẹgbẹ́ owó sí ìwọ̀n ẹ̀sùn tọ́lẹ́ẹ̀tì. Àbáyé Èmi dá lé rí. Number 2 wọ́n tó bá ti jọ jímọ̀ láago méjìlá sáago méjì àbọ̀ ẹ gbọ́dọ̀ tajà kẹ́gbọ́. Ẹ gbọ́dọ̀. Ẹ gbọ́dọ̀ tajà. Ẹ gbowó. Ká ti ṣe àwọn Òní jímọ̀ ìsánúdí àdísọ̀ láti
méjì ó bẹ̀rẹ̀ jọba tẹ́wọ́ ti lè pèrò àkọ́kọ́ lónìí jímọ̀ fọ̀sàáwò ìlàtìkìrì la ẹ̀dà gẹ̀rẹ́ lọ sí ìrẹ́jì ọlọ́kùn wọ́n sọ̀rọ̀ lẹ́bẹ̀ yá àtà ara pati tọ́lá àmàlẹ́kà ti máa mójútó ọjà tí fílẹ̀ àgbàríkà fún wọ́n ti lọ́ọ́ pàdé àmàlẹ́kà jọ́sọ̀ ká láti sẹ́mọ̀ wá kí jímọ̀. báyọ̀ bá ti lè lọ tán sèta lọ bọ̀ síbẹ̀ owó ààrẹ àgbàná wàhálà gbèsè owó rẹ̀ àwọn ọjọ́ máa yá gbàdé wọ́n máa gbà. peter nkébù yín nù tẹ́ wọ́n gbé kinní kan. dáàlì kó ká irú lẹ̀kùn kẹ́ bá ti gbà ó fi lórí fún ọtọ́ bàbá sunkún lè bí sẹ́yìn. ẹ kó tó dáàlà mọ́nà ọmọ yìí o tọ́ fẹ́ sunkún lórí ọjà rẹ̀. la ilaha illallah. innal ladina kafaru. ó di méjì tí ń kọ́ àgbákò báyìí ní bísíǹnẹ́sì. ẹlẹ́kẹta gbogbo obìnrin yóò láyé tí bá ti ń gbọ́ àṣírí ọ̀pọ̀lọpọ̀ bọ́ bá da bílíọ̀nù síbi bísíǹnẹ́sì yóò sunkún lórí ẹ̀mẹ̀yẹ. bí wọ́n sọ fún ọgbọ́n náà léèrè yá Bílíkì ọ̀rọ̀ bàbá àgbà ìjẹ́ ìsọ́jọ́ ní àtẹ̀wé parí ẹ̀sìn náà ọ̀sàbẹ̀ sàgbákò yìí náà. ẹlòmíì lè tọrọ bẹ̀ sàgbákò fún akọ́rọ̀ àgbẹ̀ tí kì í di tọ́bẹ̀ sábàtà ẹ̀gbà lọ́bẹ̀ náà jẹ́ ọ̀rọ̀ bẹ̀ o. ọ̀rọ̀ kan lọ́kọ́ ní rẹ̀ lẹ́nu ní pàjọ kọ rẹ̀ ta yọ lálàsí ẹ̀ wọ́n máa kó fáwùsá ṣe kọ́ kọ́ra mọ́. ẹ máa ṣe gbogbo èèmọ̀ tí haramani lọ ní kiri burúkú eléyìí ikú ọmọ tí sunkún jẹ́jẹ́ ti lọ. àbá àtọ́jà èmi tẹ̀lé yín sà. ẹ wá lágbá kó o ṣe yìí. ṣe ní ṣe yín. innal ladina kafaru. innal ladina kafaru. gbogbo ẹ̀ tó bá ti jẹ́ kèfèrí ẹni tí ọba ti ṣe ọlọ́run lára ẹ̀ wọ́n gbé kèfèrí lórí bá fọ yóò fura sí yẹn ẹ̀ ọmọ jáde bá dẹ́ mọ́ fura sí ra ẹ yín. má fura síra yín o ṣẹ̀gbọ́ má sì jẹ́ nìkan gba ọmọràn bú. kẹ́ máa di kèfèrí oorun tó ń sùn lánàá ọ̀dà lágbájá ní sìn bẹ́ẹ̀ káyì má ṣe bẹ́ẹ̀. lọ́jọ́ tẹ̀lé jáde. innal ladina kafaru. ẹni tí ọba ti ṣe ọlọ́run lára rẹ̀ tó padà wá gbé ọlọ́run sílẹ̀ kó ló lè ṣe gbogbo nǹkan òun lọ bẹ́ẹ̀ kú òun lọ bẹ́ẹ̀ rí òun lọ bá kó tó òun lọ bá kó pọ̀ òun lọ bá kó má sí. innal ladina kafaru. tí wọ́n tọ́jú wọlé yìí sọ pé ọmọ tọ́jú ara rẹ̀ lísì àmàgbò gbogbo tọ́jú máa rí ara àgbo ló lè ṣe correctly àgbo lè ṣe correctly o lè sọ sí àbúrò fún rẹ tí o bá ti ṣe nǹkan ẹ̀mí ń bẹ́ẹ̀ tí o ṣe haramu ń bẹ́ẹ̀. Are you with me? Àwọn kọ́ ọmọ kọ́ wá yọnu yálà yá rẹ̀ gan. ìta ìyọnu wo òun kárí yọnu ààrẹ. Èmi àwọn yọnu bẹ́ẹ̀ yọnu ọlọ́run. lẹ́yìn ọlọ́run o yọnu ọlọ́run. Gbogbo kọ́lá alájà nìsa yẹ́sì ni gbogbo yẹ́sì ọlọ́run capital ni. No ọlọ́run sí capital no. Bẹ́ẹ̀ni bàbá. If Almighty Allah say yes, who can say no? If it is say no, who can say yes? kò sí. tàlàlà sọ̀sẹ̀ lẹ́yìn ọ̀rọ̀. innal ladina kafaru. Ẹni tó bá ti wá ní alásọ̀sẹ̀ mi lẹ́yìn ọlọ́run, wọ́n ti kèfèrí. Ẹni tó bá fọ́ọ̀lù sínú kèfèrí yẹn. wa matu wa hum kuffarun. Bọ́bá ikú sẹ́rí ẹ̀ lérí ìtẹ́kẹ̀fẹ̀rí ò ló kú sí lérí wọ́n ń ṣe mí ló kú sí. wa matu. Àbá yìí lérí wọ́n náwó sí mi láì dá ló kú sí. wa matu. Ọgbà bọ́lọ̀ ní í ṣe fún ọwọ́ kú lérí ẹ̀. wa hum kuffarun. Mo ti wí yìí. ulaika alayhim la'natullahi. Gbogbo ẹni bá kú sínú bá ọlọ́run ní kò ní dáa fún wa láyé. Kò ní dáa fún ìbínú ìjọ ìbílẹ̀ lè yọ ọlọ́run kọ́ máa bà. Mọ́bọ̀. wal malaikati. Àwọn mẹ̀lẹ́kẹ̀ náà máa dẹ́kun ìpèsè pé kò ní dáa fún. wan nasi ajma'in. Gbogbo àwọn ẹni rẹ̀ kọjá ìní ọlọ́run pápátá wọ́n máa sẹ́kẹ̀lẹ́ pé kò ní dáa fún. khalidina fiha. Yọ̀mọ̀ wa bẹ̀rù ẹgbẹ́ ọlọ́run àtìgbà àwọn mẹ̀lẹ́kà àtìgbà àwọn ẹni rẹ̀ lálẹ́ kìámọ̀. khalidina fiha. Ilé ìpè náà máa gbé láyé fati èkú yóò tó wá lè bá ìpè sàrí yóò tó lọ bá lálẹ́ kìámọ̀. la yukhaffafu anhumul adhab. Gbogbo ẹni tí ọba sí mẹ́rin lára ẹ̀ ọlọ́run náà ò ní mú ìyá rẹ̀ ní fífi ẹ̀ ìyá rẹ̀ ò ní mọ níwọ̀n. Ìyá tó wọn fi jẹ́ kò ní mọ níwọ̀n. gbàjọ́ ọba ti sí mọ́nì lára ẹ̀. wala ahzan. Ayé tí wọ́n gbẹ kò ní tẹ́ tiẹ̀. kọ́ọ̀tàn wọ́n á lè rẹ́ tẹ̀yàn sá tó Bẹ́ẹ̀ ni méjì lè tọ́jú wọlé tó láyé wọn olórin. Bẹ́ẹ̀ ni gbàdé sí lọ́lẹ̀ sí. bẹ́ẹ̀ni náà bí ṣe ń kiri bẹ́ẹ̀ ni náà rẹ̀ ń lọlẹ̀ kí ni Nígbà tó ọgbà fọlọ́ fọlọ́ gbogbo lọ́ọ̀dì mọ́lọ́ wọn. ó dìbò ọlọ́run fún ni sísínsín. Gbogbo bẹ́ẹ̀ mi ti ń dánú yín ọgbà gbọ́dọ̀ ní gbéga. wọ́n gbà Gbọ́dọ̀ tó sáájú. ọ̀tẹ̀ ń kì ní dọ́gbọ́n sí. Láti jọ́ yìí, láti sọ wàhálà, láti jọ́ yìí, láti fi ti yá sí ògbó, láti jọ́ yìí. Ètò kọ́ni alájà rẹ̀ balẹ̀ lóhùn náà láti jọ́ yìí. Bẹ́ẹ̀ sọ́kọ́ tí wọ́n lọ ní èbó, ọdún pàṣẹ ọgbà gbọ́dọ̀ ní gbèyìnga. ọlọ́run ní gbé ní gbà ọgbà kan ọlọ́run ń bọ̀. Ọgbà gbọ́dọ̀ ní gbèyìnga. Ẹ máa ń dọ́kọ̀ ìyá ìyá yìí. Fatima ọmọ òun ti dọ́gbọ́n sí rẹ̀ lágbàsẹ́ ìdá. Yé oògùn burúkú ló ní kéde. ìyá bàbá mi ò nù.
ọ bá kíní kàlẹ́ wọlé ìbáyà tí ọ sì mọ àwọn tó kàtí ma ní bẹ́ẹ̀ gìlú báyìí láti ma sẹ́yìn dàrí èmi mi ní dáná fún èmi lọ kó ẹ àwọn kékeré kan ní tala èyí pẹ̀lú ẹ̀rí yìí tó bẹ́ẹ̀ báwọn ìyá tọrọ ní kọ́ máa dá fún yìí ọgbà fọlọ́ ni yabọ balu ta ne na o na ntoni mọni ta mi wo ta ne na ntoni abẹ́rẹ́ mi ta ne ntoni kí ni jẹ́ lukude ti walayi ọlọ́run tẹ gbà fún àti bẹ́ẹ̀ bá wà fà ní ẹlẹ́bàá ti yẹ ya wà fà yọ para fẹ́ẹ́ pété kó ti yẹ. yes of course. ọba kùnrin yọ padà lu agolo fún rẹ. bẹ́ẹ̀ni. àwọn bí wọn wọn yìí sẹ́yìn mọdún kúrò. a sì jẹ. wọn lè lọ ha gègé kò lẹ́nu mi. ẹ má ṣe gègé o ẹ má fura síra yín. ẹ lọ dìbò lọ ọba tí baba yìí dèmọ tó fún baba yìí lẹ́nu ìgbó tó lò kó ti lò tó wà láti wò tán rí baba yìí wá síra rí. ó síra rí. kò kúsẹ́kúsẹ́ ó rí ìdáyà kó tó kú. bẹ́ẹ̀ mo kọrin má mo forí lẹ̀ o. ẹjọ baba yìí wá rí ìdáyà kó tó kú ó rí ìdáyà ó wà ní mo fèsì ọlọ mo forí lẹ̀ báyìí. afa àtọ́jà. baba rẹ sọ lọ́wọ́ báyìí. kọ́dà kí ni pòfẹ́sọ̀ wí. ọ̀kan náà pòfẹ́sọ̀. kí ló sọ. pòfẹ́sọ̀ ni Sàtúndì Fani wọ́n padà bọ̀ ọmọlẹ̀. ó kú ọmọlẹ̀. Sàtúndì Fani wọ́n padà bọ̀ sàárè. wọ́n bọ̀ sàárè wọ́n bọ̀ family house. Sàtúndì Fani wọ́n padà sí ọ́. wọ́n padà sí ọ́ ó gbé ọgbìn. máa ká láti kí màtúkà bó tilẹ̀ kíkò ní o tó. bó tilẹ̀ kó níyì tó. bó tilẹ̀ kọ́ láàrin kí yìí tó kò lówó tó. ọ̀n bá ń bọ̀ àwọn sọ́jà máa rọ́ tèmi ọ̀ wọ́n padà sùn sàárè tí o ní sẹ́yìn. ó kulẹ̀ lójú náà wọ́n dùn ọ síbẹ̀. wasatunza ma kanati makanatuka wọ́n padà gbàgbé rẹ̀. wọ́n gbàgbé rẹ̀ bẹ́ẹ̀. àfa ọ̀dẹ́ni gbàgbé wọ́n gbàgbé rẹ̀ jọ. wọ́n gbàgbé rẹ̀ yányán. ha sàgbàjá láàrin wa kò jẹ́ bẹ́ẹ̀ wọ́n padà gbàgbé. wọ́n padà gbàgbé ẹ̀ bàbá rán ni wọ́n fẹsẹ̀. yàrá rántí ọ̀nà ìjà dákẹ́sẹ̀ dùn kan. ẹja dáná ni ó tán láì ké nǹkan kẹsà dákẹ́sẹ̀ dùn kan àbí káńdé dúró. wọ́n padà gbàgbé rẹ̀. lidhalika fúdi òtúrúkì àtàrà ń jẹ̀mí ìlànà kálukú náà forí parí lẹ̀. forí padà dálẹ̀. babajà ìbàdí lọ. wọ́n lọ. arọ́gbà wọn tó fi ilẹ̀ lẹ́tọ̀ wáyé. bẹ́ẹ̀ni. bímọ wọn ni kì í sọ gbogbo èèyàn òtúrúkì àtàrà ń jẹ̀mí ìlànà kálukú náà forí parí lẹ̀. parí lẹ̀ fúnra yín kẹ́ tó. wà á mẹ́lẹ̀ sọ́ọ̀lẹ̀ hàn. àbá yìí bàbá àti sẹ́ẹ̀rì fi kulli yawmi yamuru alayka tí gbogbo nǹkan bá dáwọ́ tí ọba dọ́dọ̀ rẹ ma iṣẹ́ ní tó ọba sẹ́lẹ̀ yọ máa lọ yọ máa bọ̀ lọ́dọ̀ rẹ òní ládàtọ̀ ọmọ gbà ló tí ò ní tán ládàtọ̀ ọmọ gbà lọ tí ò ní tán òní sẹ́ẹ̀rì kọ́lá akéwò àyìnbá. kí ni pòfẹ́sọ̀ tún wí. òtẹ̀rù kí fi kulli tariqin tamurru bihi hadisan latifa. lọ́ fi ọ̀rọ̀ orí rẹ̀ lọ́kọ̀ ìtàkàlẹ̀ sọ̀ntayọ afa ntayọ sọ ní pàdé lọ́la lọ́kọ̀ kalẹ̀. lọ́kọ̀ kalẹ̀. lọ́sẹ̀ kalẹ̀. afa níbi oríire fọ̀rọ̀ rí lẹ̀. fọ̀rọ̀ rí lẹ̀. níbi wáàsí fọ̀rọ̀ rí lẹ̀. ìlú lọ́ba ń gbè fọ̀rọ̀ rí lẹ̀. kọ́rẹ́ ìgbè lọ́ba ń gbè ní fọ̀rọ̀ rí lẹ̀. gbogbo táyé bá mọ ọmọ tó bá ń sè gbogbo tó ní tó bá rí lọ fi ọ̀rọ̀ tó mọ̀ sọ nípa rẹ̀ dáadáa lọ fi kalẹ̀. wọ́n ti sáàmù lẹ́sọ̀dẹ́kì gbogbo àwọn ọ̀rẹ́ tó bá so wọ́n láwọn ọ̀rẹ́ rẹ̀ àbáyé lọ́wọ́ dùn lọ́wọ́ ayé wọn. gbogbo àwọn sọ̀díkì tó bá lára rẹ̀. gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn alábàárẹ̀ rẹ̀ lọ́wọ́ dùn lọ́sẹ̀ ayé wọn kalẹ̀. bọ́ọ̀ bá sí ma kama kí n ká sí àwọn gbogbo tá a dà yọ kọ́nà pé lágbájá. ọ̀rá ìsí rẹ̀ mọ́. akúlù lè tẹ́rí kì í sọ lọ́wọ́ àti òfin. واكره أن أصائبه بعنف أقول لتارك صلوات أفن. èmi àwọn ṣe sí ọ gbogbo ẹni tó fi irun lè ti kírun. ẹnìkan kọ̀ wá gbọdọ̀ sí àsìkò jimá sí ọlọ́jimá. onílọ́jimá kókó ní atẹ́gùn tó ń gbé lọ ní ìlànà. أقول لتارك صلوات أفن. afa yìí mo ma ṣe sí ọ èmi ma ṣe sí ọ ẹni tí yẹ kírun mo ṣe sí ọ. واكره أن أصائبه بعنف. afa yìí ètò wa kọ yóò máa rí mi lára kí n máa bá rú ẹ̀ sí ká máa kí lágbájá ọ̀rẹ́ mi ni lẹ́ni tí yẹ kírun. máyé tiẹ̀. falim ha láìpẹ́ ó ṣàkóso mùdínú. kí ló wí nísìnyí.
Falimula. Àwọn dádó bá ní. Falimula. Báyìí ò ti ní rí bẹ́ẹ̀. Innahu shakhsun mudillun. Ẹni tí mi lé mi ò ní bá ṣe ṣàkóso mòdìlù ni ẹni tí ń júyàn nù ní. Wadallu. Báyìí ó ń gé fún rẹ̀ ti nù. People way and ilfi. Bọ́lá gbogbo ẹni tí wọ́n bá sọ̀rọ̀ pàtàkì ọmọ sí ẹni tí èké lọ bá sọ̀rọ̀ tí ẹ ti bá ọ. Akíkà tí mo wò kò náà wá wá. Akíkà tí mo wò kò náà 1,000 ọlọ́wọ́n bá san ẹlẹ́sìn dáadáa. Azallu. Bẹ́ẹ̀ni. La'allahu aqalla fi'u. Azallu. Èmi ò máa bẹ ní gbogbo ìgbà. La'allahu aqalla fi'u. Máa kébọ̀ ọ́ni tí wọ́n ti sọ. Ilayna nasi'an min duni sarfi. Azallu nasi'an. Sọ̀gbọ́. Azallu abẹ́ ẹ̀kọ́ ni. Azallu nasi'an. Sọ̀gbọ́. Náà. Èmi ò máa takú. Èèmọ̀ bẹ̀rẹ̀ ní jọ́ máa ṣe wá sí fún ẹni tó fi ìró lè tí ò kí o. La'alla kí ló pé. Aqalla fi'u. Ó ṣeéṣe kọ́lọ́ wọn darí ẹ̀ padà. Kọ́lọ́ kọ́ darí padà sọ́dọ̀ kí n tó ní ma ṣe yìí ma ṣe. Ilayna Mo ti wí. nasi'an min duni sarfi. Ìní yí kò ń bẹ̀ mí dùn ní sọ́rí fi ìní gbá wá sí ẹ̀ tí yìí ma ṣe fọlọ́. Ẹ ma ṣe lọ. Liya'lam Wọ́n lè bá a ma. anna fil jannati darun Ilé kan bẹ láti tẹ̀ náà. liman sallu. Wọ́n kọ́ sí gbogbo àwọn tí kí òun lónìí àdúgbò kan bẹ láti tẹ̀ náà. Síríìtì kan bẹ láti tẹ̀ náà. Mọ́sà kan bẹ láti tẹ̀ náà. Liman sallu. Sọ̀gbọ́ kí lè tún máa ń pè ẹ́sítẹ́ẹ̀tì kan bẹ láti tẹ̀ náà. Liman sallu. Àwọn kíwù máa ń sàn àwọn ọlọ́run kọ́ àwọn tí máa ń kíwù àwọn náà níbí. Salata bi ghayri du'afin. Láwọn tí ń sọ̀rọ̀ ojú tí wọ́n ń sọ̀lẹ̀ àwọn ọlọ́run kọ́ kalẹ̀ fún láti tẹ̀ náà. Bọ́bọ̀. La tarju. Ẹ bọ̀ wá. Kálukọ́ lọ fi ọ̀rọ̀ rí lẹ̀. Wọ́n ti sáà máa ní sọ̀dí ìkì. Àwọn ọ̀rẹ́ tó bá súnmọ́ lọ fi ìdùnnú sún ayé wọn. Ìdùnnú sáyé wọn. Àwọn ènìyàn láti ẹ̀. Wọ́n sáárà tán báyìí lọ́ha. Wọ́n sáárà tán báyìí lọ́ha. Wọ́n lọ kún fúláwà funfun. Ok. Balagade. Tamani kẹ́ ẹ̀ gbé fúláwà funfun lọ́kọ́lé ọlọ́run jẹ́bẹ̀. Ọmọsálásí. Lọ gbé fúláwà funfun lọ́kọ́lé ọlọ́run. Lọ́kọ́lé Ọlọ́run. Irú ẹ̀ làwọn pímọ̀ ni. Alájì Àdìsá àwọn pímọ̀ náà sọ fún mi lẹ́sìn. Ok. Náà. Wọ́n láwọn ti ní foundation àwọn fẹ́ kọ́ mọ́sálásí kan àti nkọ́ pímọ̀ tí nkọ́ mọ́sálásí kan lórúkọ Alájì Ìbàdí káì wọ́n fẹ́ kí ìlàpá ọ wà mẹ́. Ìtí a bá rí bí lórúkọ Alájì Ìbàdí wọ́n fẹ́ kọ́ lápá lára mọ́sálásí yẹn. Àwọn tẹ́ pèlú lórí nù ní kọ́ mọ́sálásí. Kọ́ mọ́sálásí. Sáwọn tí wọ́n máa tán sí. Wọ́n sàhárà tán báyìí lọ́ha. Wọ́n lọ kun fúláwà funfun. Pòròfẹ́sọ̀ ni lọ kun fúláwà funfun. Lọ kọ́ mọ́sálásí. Wà á sàrà tẹ̀mí ìlà. Onípaare bilẹ̀. Onípaare lẹ̀. Onípaare lẹ̀ yín náà gbé kalẹ̀. Àgbọ̀rí. Láti gbà yín dọ̀ àti gbogbo bímọ káwọn bímọ kẹ́kọ̀ọ́ mọ́sálásí. Àgbọ̀rí. Ẹ náà foni parí lẹ̀. Bẹ́ẹ̀ bá lóko àdéhùn ìbí gbogbo yín. دع إلى أماكن تذكرك بخيرك ولو نسيك البصر ولو نسيك البصر دع إلى أماكن صبر في أي كان في بوكان في سكان falibarika alẹ tazukuruka bi khayrika tí gbogbo ẹ bá gbàgbé rẹ tó wọn ní gbàgbé rẹ tó ma dákun ẹ yóò ma dákun ẹ wàláwo nasiyika aw wàláwo nasiyaka wàláwo nasiyaka albasar kọ́ra báwo yẹ bá gbàgbé rẹ ayé wọn ní gbàgbé rẹ. Ayé wọn ní gbàgbé rẹ yóò máa rántí rẹ. yóò máa láyé Ìbàdí. inú ta fẹ́ kẹ́ inú sí ẹ̀ ẹ̀ fà yìí kálẹ̀ ẹ̀ ra ìlú kọ́ ọba yìí. Ẹ̀kọ́ mọ́sálásí ẹ̀kọ́ lé kéwù ibẹ̀ ní ọmọ jábẹ̀ ẹ̀dí tó kéwù àbí yóò sí ni ẹ̀bí wọ̀ kéwù àbí yóò kéwù ìbá fà ní ṣé ẹ̀dá àbádé kọ́ ló bí wọ̀ ni bàbá náà lórí balẹ̀ tó pọ̀ ẹ̀lẹ́ alẹ́ tó ní ọmọ jábẹ̀ ẹ̀dí ni jòkó ẹ̀ làlùbárí kàsí pẹ̀lú kúrò
nísọ̀kalẹ̀ wá sí. táwọn wá fi lọ bí ọkàn. qala hakimu aidan. kí ni pòfẹ́sọ̀ tún. idha lam tastati an tatruka hasanan jamila fil qulubi. tó o bá lágbára àti gbé orí parí sẹ́mi àwọn èèyàn. ọ̀gbọ́ bàbá tó o bá lágbára àti pààyàn lẹ́rìn-ín o tí ì lágbára tí múlò ló wọlé ayé ẹnìkan fọlá tẹsẹ̀rá fi yá alámán lẹ́yìn ṣá má fi ìnira tí ò ní gbàgbé má fi sínú ọkàn rẹ̀. má da lọ́gbẹ́ tí ò ní tán. má da lọ́gbẹ́ tí ò ní sàn. má dé kò sí lọ́kàn. orí yàn palẹ́ ní kí lọ́ọ́ palẹ́ kù sí. kí lọ́ọ́ fẹ́ palẹ́ kù sí fílẹ̀ bó ṣe bá náà. ọwọ́ bàbá sọ dá fún yàn má tó já sí òun. má já sí òun má bàbá lè kọ́lé fún yàn má sì pálù má sì pálù èyí ẹ̀. àdó bàbá. bàbá yìí. bàbá. tó bá ti rí dáadáa ṣe fún yàn má tó bá ti yẹ. má ba tèèyàn jẹ́ mọ́ bàbá ẹni ọ̀rọ̀ bá ń dùn àìfọ̀rọ̀ lọ́jà rẹ̀ ẹja rẹ̀. nípa rí owó kìíní kan ní sìn yàrá ìjẹjẹ nípa rí. látàrí jù ìlà bí rahman khalikina. ẹ̀yọ́ ọmọdé ìbàdí látàrí jù. látàrí jù ìlà mina rahman khalikina. olówó lórí nígbà tí bàbá wa kú yìí wọ́n bọ̀ wá sí dáadáa ẹ má ra kan yẹ. ẹ má ra kan ẹ. àwọn olówó Kwara gbogbo àwọn tí bàbá wa kì láyé táwọn akẹ́kọ̀ọ́ bàbá yìí kú wọ́n bọ̀ wá sí dáadáa wọ́n bọ̀ wá sí dáadáa fún wa ẹ má ra kan ẹ o. látàrí jù. ẹ má ra kan kẹ́ni kan lọ́dẹ̀ nìkan. ìlà mina rahman khalikina. ọ̀dọ̀ ọlọ́run nìkan ni ti máa retí ara tọ́lọ́wọ́ ara rí tọ́lọ́wọ́ dà fún gbogbo yìí. ẹnìkan kì í gbàdánù láyé jẹ tọ́ba fọkàn sí tọ́ba nìkan tọ́ba gbẹ̀mí léyìn lọ. alágbájá ni ó ṣe ó ní fọkànbalẹ̀ yóò ṣe. ọba rẹ lẹkùlé. ọ̀sà gbàgbọ́ ni. ṣé o ọ̀tá mi. la tatma'anna la tatma'anna fakam min tami'in halakat. àfa dada yìí. baba. lákìlọ̀ pé. la tatma'anna fakam min tami'in halakat. ẹ̀yọ́ ọmọdé ìbàdàn tí bàbá fi yí dẹ̀. àwọn bí mo ní kí n sọ fún yín ẹ má ní tọ̀ máa ṣẹ́ni kiri yọ̀yọ̀ ní nítorí pé mélòó mélòó lẹni tí ìfọkànsí ti pa. bayna al-wara nafsu min kathirati al-'audi. fọkàm kìlọ̀ pé fọkàm tọ́ mi. fakam min tami'in halakat. mélòó mélòó àwọn tí àfọkànsí ti pa. bayna al-wara láàrin àwọn èèyàn. nafsu min kathirati al-'audi. ilé padà wà lónìí ẹlẹ́mí padà bá lónìí ó kìí taka mọ́sẹ̀ yìí mákindé jọ́ kiri àdílásí àti fún mi mọ́tò bọ́ọ̀sì lójú ẹ̀sìn. ọ̀ yà bá gbogbo àwọn ẹ̀kọ́ wọn tẹ̀ alájà ẹ̀ka aráàlú ní tẹ̀mọ́ kọ̀ mi. wọ́n gbọ́dọ̀ pa yẹn. wọ́n rí mọ́tò ìgbé Alhaji Buhari gómìnà àti Yínká ọ̀nàdìbò Yínká lùkù ọba nǹkan àwọn Sanusi gómìnà ti di kámpù wọn lè bá bí wọn lè rí sí káàdì PDP bẹ́ẹ̀ náà wọ́n fi tẹ́lẹ̀ báyìí sẹ̀ sórí ẹ̀rí nílé ẹgbẹ́ ló kàdà bí stéètì abẹ́ ẹ̀yà wèrè ni wọ́n wí kíní sẹ́ni. abẹ́ rí ń tarí mi fọ́tàsíkàtà fi dìbò kí n rí ìdìbò rí. àyẹ̀wò àdàdà àwọn ọ̀tẹ̀ kíni wọ́n tẹ̀ kámúdà ní kúṣẹ̀. mo dúró tí nìyẹn ṣé nígbà wo ló ti sanwó nílẹ̀kùn ṣé APC ni mi jẹ́ lẹ́kùn. Ṣèyí Mákindé ọ̀yọ́ tó ọdún tó di gómìnà lẹ́ẹ̀kejì ṣé PDP tó ní ilé. àwọn gbọ́dọ̀ fi síbì kan ní. ẹ̀yẹ ní ṣe kù sẹ́gbẹ́ ẹ̀jọ̀. àbálà wa. mo tọ́ àráyè àfa àgbà ní òlu tó ṣe ń tìgbọ̀rọ̀ bá sí tìgbọ̀rọ̀ mọ́ bá sí. ọmọ yín gbogbo wọn náà. gidi gan. àwọn kò mọ dìgáàbù sí mi. ilé síbo. yálà yà yín ló dìgáàbù. wọ́n dìgáàbù ká yín dàgbà. wọ́n dìgáàbù gbogbo ilé yóò dìgáàbù. wọ́n dìgáàbù ká yín. alákùnjáde ọ̀rọ̀ tá n bá lọ. ara gbàgbọ́ olójú náà lò. ẹ̀yin náà ògbà yóò kó gbẹ̀rẹ̀ àkàtà àti àbákà. ẹ̀yà ní sẹ́yìn tẹ̀ jìnnì káàbù kò ní yẹ ibẹ̀ tí wí. mi ò dìgáàbù kì í ṣe ẹgbẹ́ ni. ẹni káàdì PDP lọ́wọ́ mi kẹ́ máa ń lọ ní ẹgbẹ́ ni. ẹ náà bá ti dìgáàbù bí ẹgbẹ́ tẹ bá gbọ́ pé ẹ̀ka bá yín ṣe gbọ́ dìgáàbù ẹ̀ ní láti wọ́n sọ ojú ẹ̀ kì í bí ó pè lótó lọ. bẹ́ẹ̀ni. àwọn ọ̀gá yẹn ìta gbogbo ara ìta dúrótì ebi mi kan àwọn náà wà tẹ́lẹ̀ bí ẹ̀ tó gbẹ ọmọ bò mí. wọ́n tún bá bò mí àwọn kan náà ní kó mi kan bá bò mí. abẹ́rẹ́ tà sí àwọn agbó gidigbidi gbogbo ọmọ yẹnyẹn ọmọ ìbí Sanusi wọn jẹ bẹ́ẹ̀ni bàbá àgbà mọ àánú òlu. ó ti rí nù bàbá ó ti rí nù. báyìí máa kò tilẹ̀ yẹ kán lẹ̀ tọ́jú bá gbogbo wọn sí wọ́n yàtọ̀ ordinary Sanusi o láti ọdún mẹ́rìnlá kò tilẹ̀ bá tẹ̀sí mi lọ. alhamdulilayi mo ti yàtọ̀ sọ ordinary Sanusi. bẹ́ẹ̀ni ọdún kẹrìnlá ni báyìí.
2009 o ti dàbà tó sí mi lọ ẹjọ ẹ bá káwọn yẹn di kampu ẹ má gbólóhùn di kampu ẹ má lò síbi mọ tọ́ba fún wọn di kampu káàkiri ayé rẹ o di kampu sọ́dọ̀ àwọn àdé ọ̀dà ló ti dábà o di kampu síbẹ̀ àwọn tó ń jẹ ọgbẹ́ o di kampu fún wọn. bí ti yé ti mọ nù. ẹ dáhùn àmì ẹja náà wà sílẹ̀ nù kámọ́dé lẹ́ẹ̀kún. bí ti wọ́n ti ẹja wọn máa rún. ẹ sọ di kúkúrú. àfa dada yìí. àrùn sọ́dọ̀ wọn bá yín. ilé sọ̀kalẹ̀ láti wá lọ bí tá a ti ṣàdúrà. àfa yìí. bàbá yìí kọ́ lẹ́tà sọ́dọ̀ púpọ̀. gidigidi wa. lára gbogbo ayé ti dáadáa wọ́n sì rí sí i. wọ́n rí sí i wọ́n rojú wọ́n rí rí wọ́n rí ní tani wọ́n rí. inú tí máa ń pa àgbàlagbà nítorí dáa lọ́pàá bàbá yìí. mashallah. láti ìsá ìdùnnú lọ́pàá bàbá yìí ìbànújẹ́ ọ̀pá wọn. alhamdulillah. nígbà tí ìṣèwà 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 ìbá kiri láti rà wọ́n lẹ́nìkan bẹ nílùú ìbò tani kọ̀lọ́ àwọn àmì tí snow máa bo ní mọ́lẹ̀. síbẹ̀ mo wí. bẹ́ẹ̀ni. lẹ́ka ni mo máa ń kọ̀ lásán abẹ́gi ní ìjòkó èèyàn wà bò mọ́lẹ̀ bẹ́ẹ̀ máa fọwọ́ ní báyìí kò sí ní sẹ́yìn nìkan. ó ti máa la. kì í sọ nígbà tó kúrò ti wà bẹ́ẹ̀. ọ̀kan náà wọn olówó wa ní nàìjíríà tọ́lọ̀ ọ̀sẹ̀lẹ̀ lọ́gbàrí bá páàkì lọ́ba bọ́lẹ̀. wọ́n náà ti tọ́ bọ́lẹ̀. wọ́n fọwọ́ ní èyí báyìí. wọ́n lè bá a rí. èèyàn ni wọ́n ní ìyá. ẹ wọlé ní àwọn onílé. ẹ wọ́n sọ ní ìgbàlá lásán. sígílẹ̀tì kan tá a ní. lónìí ẹ ní lónìí ẹ lásán lónìí kọ́rẹ́ mi mọ́tò lónìí mọ́tò wà lónìí wọ́n gbà. ọba lọlé agbẹ́wò àrò sí i ó délédé ọba àjọba sí mítìrì má ṣe mítìrì lọ ọgbà gbé fadagun mẹ́rin rẹ̀ lẹ́kọ̀ọ́ láti mẹ́wàá lẹ́kọ̀ọ́ láti agogo méjì ò lọ́wọ́ rántí pé yé fọmọ sàdéhùn fẹ́ nìkan ọba jí dẹ́fà rẹ̀ ní mọ́tò kan káwọn aṣọ báyìí sí kówó báyìí sí tàbá ti kásùgbà tá àjọ ń jáde wọn kásùgbà tá ọ̀gá sáájú dẹ́fà wa mọ́tò lè lé wọn débi ọ̀kankan bíi tọkùnrin wa òkú ẹ̀ ni wọ́n bá mẹ́rin. ìyá ìwọ náà káwọ́ mẹ́rin. wọn náà káwọ́ mẹ́rin bàbá ni wọ́n gbé mọ́ra báyìí pé ọlọ́run ò sì jẹ́ sígà déwọ̀n mi kó tó kú àtúntò ti kọ lẹ́tà kalẹ̀ kó tó kú pé wọ́n gbé ní ẹ̀dẹ́ orí lẹ́tà rẹ̀ lọ́ba ń kọ́ síbẹ̀ àyíbá àmọ́ wọn bàbá olówó yìí ọlọ́run bá ní wọn padà wá yìí ìkọlọ́pàá mi ò ètí méjì ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò sí mí nìkan àmọ́ lónìí tó ní mọ̀dá lásán òdélé òdé mọ́tò mọ́tò ló mọ́ àfọkàsí àfọkàsí lọ́pàá mi kálukú náà wo tó wà lára rẹ̀ àwọn tó àfọkàsí ti pa látara rẹ̀ wọ̀dà ló mú sí báyìí alájí ló mú sí báyìí kẹ́lẹ́ ló mú sí báyìí. làwọn olóṣèlú wa ti sàgbákò lé. tí wọ́n ti dáná nu bàbá. gbẹ̀yìn olówó wa ẹ ṣe àgbákò. ẹ ṣe ẹ mú mi gbóná. ẹ ní lọ fúri. lágbára ọlọ́run ọgbà yín. èlò kú ọlọ́run. ọwọ́ arántí wa kankan mọ́ wa kọ́ èsì rẹ̀ ń bọ̀ wá lọ́gbọ́lọ́ kàkà kí. ẹnì kan lẹ́tà sọ̀lọ̀ ń larọ́ ọmọlá kejì. ọjà rere ọjà ìdáhùn nílé dúró. ìsọkùnrin ìsọ̀bìnrin ní bá òun kọ lẹ́tà. ó lè pẹ́ ó lè ya kẹ́sì rẹ̀ tó dé. Àlọ́ lè pẹ́ ó lè yáfẹ́ ní ìtọ́kọ̀ ọ̀lẹ́ta. Èsì rẹ̀ ń bọ̀ wá lóko ọlọ́run. Ṣọ́gbà èsì rẹ̀ ń bọ̀ wá lóko ọlọ́run. Èsì rẹ̀ ń bọ̀ wá lóko ọlọ́run. Ẹnì kan lọ́dà sọ̀rọ̀ ń lọ́rọ̀ mọ̀lákejì. Ọjà rere ọjà ìdá òmìnira dúró. Ìsọ̀bìnrin nígbà ọ̀kan lẹ́ta.
ti lọ ọmọ ìgbọ́ wà láì yọ ọmọ tí ọmọ ìgbọ́ wà láì yọ olórí ọmọ táyé sọ̀rọ̀ ọmọ tí ọmọ tí ọmọ àjàdírí gbàgbà ọmọ ìrajà rẹ̀ ọmọ àjẹtí ìwé ọmọ àgbẹ̀wì ọmọ tí gbà lóru ọmọ tí gbà lóru ọmọ rẹ̀dẹ̀ rẹ̀dẹ̀ ọmọ jágbá gbàgbá ọmọ káwọn káwọn yóò kọ́lé ìlú ọmọ àgbáyé ìjọba fún ọmọ àfẹ́kọ́. Ato. Ẹ dákun mọ́sálásí ọ̀hún. Táwọn bí màmí ń kọ́. Ẹ má bí.